á lọ wá èpo ọ̀bọ̀, òun là ń wò yìí, èpo ọ̀bọ̀ tó gbó dáadáa, á lọ wá òrí lélẹ́yìí, á lọ wá òun náà, á lọ wá ike funfun ẹyọ kan. A máa mú èpo ọ̀bọ̀, á kó sójú ọlọ, á gun yóò kúnná dáadáa, tó bá ti kúnná á powder, tó bá ti kúnná dáadáa, tá bá ti powder òrí yìí á wá fi kó lójú ọlọ, tá bá ti wá fi òrí yìí tá bá fi kó dáadáa lójú ọlọ, á wá bẹ̀ àwọn àlùfáà pé kí wọ́n bá wa hàn áyà kan tí ó ń bẹ nínú ìwé mímọ́ Ọlọ́run tí ó bẹ̀rẹ̀ pẹ̀lú waja'alna min bayni aydihim saddan wa min khalfihim saddan faghshaynahum fahum la yubsiruna. A wá lọ sí di igi bontújẹ, ìyẹn igi ìyálóde, a lọ síbẹ̀, a wá kan ojì ẹ̀ la máa kán, tá bá ti wá kan ojì ẹ̀, a wá mix ẹ̀ papọ̀ mọ́ inú tàdá, òun ẹ̀sán bá ti mix ẹ̀ pọ̀ mọ́ inú tàdá, òun la máa fi hàn waja'alna min bayni aydihim saddan wa min khalfihim saddan faghshaynahum fahum la yubsiruna. Ọkùnrin máa hàn 9, obìnrin máa hàn 7. A wá mix ẹ̀ papọ̀ mọ́ inú nǹkan tá a ti lọ yẹn, a wá fi kóòrí, a wá kó sínú kẹwàá yìí, a wá dé pa. Kò jù bẹ́ẹ̀ lọ, iṣẹ́ àwọn àgbàlagbà ayé ọjọ́ wọn ni. Tá bá ti fẹ́ máa sùn lálaalẹ́, a rọra máa tọ́ díẹ̀, ọlọ́mọ ọkùnrin yóò máa fi pa nǹkan ọmọkùnrin ẹ̀, ọlọ́mọ obìnrin òun náà máa fi pa ojú ara ẹ̀. Gbogbo àwọn ẹ̀mí burúkú tó máa ń wá yẹn, mi ń fẹ́ mọ bẹ́ẹ̀ mi yẹn ṣe fẹ́ lágbára tó. Wọ́n bá ti ń débẹ̀ báyìí, wọ́n máa sáré ni, wọ́n á máa sá lọ ni. Àṣírí ni tó confirm fún gbogbo ẹni tó yẹ ní pé ibi ìbálòpọ̀ ni wọ́n ti gbogbo ẹ̀ lọ. Wá lọ bá mi dá o, Ọlọ́run bó fa àlùbáríkà sí.